èmi ò ní àsìkò láti máa wo ẹjọ́ wẹ́wẹ́ báyìí torí àdéhùn ńlá òun ni kí èèyàn dàgbà dé ibi tí èèyàn dàgbà dé báwọn ni kọjá sí pé gbogbo gbèsè ayé yẹn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ibi ẹjọ́ wẹ́wẹ́ ibi wàhálà ibi fìtínà òun náà ni wọ́n ti máa bá èèyàn eléyìí aburú ńlá ni tó yẹ kí èèyàn máa wáṣọ kó ń bẹ nínú wàásù èkó dára òun eléyìí wà kọlọ́n kó dákun kó ṣọ́ wa kó náà aburú báyìí so kí n ká máa rojọ́ láì ṣe pé wọ́n ń ṣàṣeyàn àbí kan ṣèyàn ọlọ́run dákun ṣọ́ wa kó náà àdéhùn báyìí. èmi ò sì kí ń ráyè àti wo gbogbo nítafà yìí bá sọ ẹtì mọ̀ mí kódà nígbà tí wọ́n ṣe òdúdú fún mi jáwọ́ ni gbogbo òdúdú yẹn wàhálà wà nínú gbogbo ẹ̀ báyìí mo wò dì sí wàhálà ẹ̀yẹ̀ kan báyìí mo wò dì sí ìjọ jẹ́ fídíò mbẹ́ ní tó jẹ́ sọ̀rọ̀ tí yà ń bẹ̀ ni wàhálà ẹ̀yẹ̀ kan tí mo gbọ́ lẹ́yìn táyà bá kà ṣe tẹ̀lifíṣù pé nǹkan báyìí ló sọ mbẹ́ tó sọ eléyìí ẹ filẹ̀ ẹjọ́ mọ ọjọ́ kí n tiẹ̀ so n tó ń wáyé wá ṣe ń tiẹ̀ ni kọ́lọ́n kó dáhùn kó ṣọ́ wa kò sẹ́ni tí ó ládàáwò tiẹ̀ bàtà ń sọ àná ní tiwa àdáwò tẹ́lọ̀ fi kàn wọ́n ni wọ́n kọ́lọ́n kó dákun kí ó bá wòsàn kó wà náà sàn ní táwọn bá kù sí nínú àwọn àdánwò. ṣe rí nígbà tẹ́ ní ó tún sọ̀rọ̀ níbi eléyìí náà ta sí mi ó wà kù sí wọn wà wù lọ́wọ́ wọn ta wọn ló mọ̀ èyí tó ta láti jẹ́ yìí náà ó kàn já sí pé mi ò mọ tí mo gbà lọ́wọ́ rẹ̀ gẹ̀ kí ni pọ́blẹ́mì rẹ̀ àti ẹ̀ka kí ló fẹ́ gan pàtó kò yé mi wàláhì. ṣùgbọ́n èèyàn ń tọ́ ẹjọ́ wẹ́wẹ́ so irú bí àwọn Sheikh Abdulgani Juma ṣe máa ń arrange ọ̀rọ̀ tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ fáwọn umma tí wọ́n dẹ̀ ṣe kí ni tí wọ́n dẹ̀ analyze ọ̀rọ̀ fáwọn umma pẹ̀lú tó wà mukarrar nínú ìwé àwọn olùmọ̀ sunna bẹ́ẹ̀ dẹ̀ ni tí wọ́n dẹ̀ ṣàlàyé fún wọn in details oye tọ́ dákun téèyàn bá fẹ́ sọ pé irú èèyàn bẹ́ẹ̀ ń tọ́ ẹjọ́ wẹ́wẹ́ so bó o ní ká ti sọ irú ọ̀rọ̀ tí àfa Imran Eleha ń sọ so àfa Imran Abdulmajid Eleha so tí Sheikh Abdulgani Juma tí wọ́n tó bá lè máa sọ pé ẹjọ́ wẹ́wẹ́ ni wọ́n ń tò pẹ̀lú tí wọ́n ń ṣe yẹn pẹ̀lú pé wọ́n kò tíra síwájú kí wọ́n máa ṣàlàyé nǹkan fáwọn èèyàn oye tó bá lè máa sọ pé ẹjọ́ wẹ́wẹ́ ni dákun àfa Imran Eleha dákun kí ni àfa Imran Eleha ń ṣe so kí ni àfa Imran Abdulmajid Eleha ń ṣe ṣé ìmọ̀ ni àfa Imran Abdulmajid Eleha wọ́n ń ṣe yẹn ó dájú pé tó bá fi lè sọ pé ìmọ̀ ni àfa Imran Abdulmajid Eleha náà ó dájú pé ó mọ nǹkan kan tó ń pè ní ìmọ̀ nìyẹn ó dájú pé so yóò clear bàjẹ́bàjẹ́ pé ẹni yóò mọ tó ń pè ní ìmọ̀ ẹni yìí kàn pàdánù ọjọ́ orí níbi ìwà ìmọ̀ káwẹ̀ so a wà ní hajj pẹ̀lú àwọn Sheikh Abdulgani Juma kálọ̀ bẹ́ẹ̀ dàbà ní ṣe dáadáa fún wàláhì ìmásìn so ojú kòkòrò ìmásìn tún ṣèyàn so a wà ní hajj pẹ̀lú ojú kòkòrò ìmásìn tún ṣèyàn látọ̀nà kìíní so pẹ̀lú ọ̀nà wo so ní ọjọ́ tí àwọn Sheikh Abdulgani Juma fẹ́ fi Mákà lẹ̀ ńgbà tí hajj ti ṣe hajj tán so èmi àti ọmọ ìyá kan wá lọ sí hòtẹ́ẹ̀ tí wọ́n ṣe kíni hòtẹ́ẹ̀ tí wọ́n dé sí oye ìgbà tá wá lọ síbi hòtẹ́ẹ̀ tí wọ́n dé sí mo wá rí àwọn bọ́ndù tíra tó yá sí pé wọ́n ti dì so àwọn tíra tí wọ́n rà gan ó pọ̀ ju ẹrù aṣọ wọn lọ tó já sí pé wọ́n ń kó padà lọ sílé wàláhì sì wù mí bẹ́ẹ̀ ni pé àwọn tíra tí wọ́n kó kalẹ̀ yìí kàn sì fi ṣẹ̀bù fún mi so ṣé irú èèyàn bẹ́ẹ̀ ni wó wá jáde ló wá sọ pé ẹjọ́ wẹ́wẹ́ ni irú èèyàn bẹ́ẹ̀ ń tò wàláhì ajá sí pé òun mọ́ tó ń pè ní ìmọ̀ rárá àti rárá so ajá sí pé jámíà tó lọ gan kò ṣàǹfààní lára rẹ̀ nítorí ẹni tó bá lọ sí jámíà tó bá rí tí ń jẹ́ ìmọ̀ gangan ní jámíà tó kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà oye so ipe èèyàn ní ìdààmú rẹ̀ fún pé ó fẹ́ ṣe kí ni ó fẹ́ kọ́ àlùmà ní tí ń bẹ lákọọ́lẹ̀ gangan oye ó fẹ́ kọ́ àwọn èèyàn ní ìmọ̀ gangan so ó yẹ kó tiẹ̀ kọ́kọ́ dárọ̀ ìgbìyànjú ròyìn bẹ́ẹ̀ pé ẹni yìí ní ìgbìyànjú so ẹni yìí so ìnáyà rẹ̀ fún ìmọ̀ ó ṣe kí ni ó ga gan so ẹ̀yin tẹ́ wá lọ sí jámíà àwọn náà so rédèrèdè lẹ́ ń bá káàkiri àrí orí payín so àfi kẹ́ mọ bá àwọn ẹjọ́ òsì ẹjọ́ ìranù káàkiri ládùúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ mọ bá rédèrèdè káàkiri so àfi kẹ́ mọ bá rédèrèdè káàkiri ṣé ẹni tó yá sí pé ẹjọ́ ẹwẹ́ ló fẹ́ tó fún yàn yóò máa kó almost over millions yóò máa fi ra tíra so ẹni tó yá sí pé ó fẹ́ tó ẹjọ́ ẹwẹ́ tó yá sí pé ẹjọ́ ẹwẹ́ ló fẹ́ tó so yóò máa kó millions of naira yóò máa fi ra tíra so yóò máa kó millions of naira yóò máa tó ra tíra so ajásùpá aláìmọ̀ kan lọ́pọ̀lọpọ̀ yín so ẹ̀kan lẹ́ lọ jámíà ni oye so now coming to claim wí pé tó bá wọ àfáà kí wọ́n ra àwọn ọmọ wọn lọ sí yunifásitì kí wọ́n ra àwọn ọmọ lọ sí yunifásitì so àfáà Abíbàdé wì ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ lọ sí jámíà so kò ń gẹ́ oore òun lẹ́ ṣe látọ̀dọ̀ Allah bẹ̀rẹ̀dà torí ẹ̀yin gan náà ẹ̀ mọ̀ yí pé
ẹ̀yin gan náà tó bá sọ fún ọ̀pọ̀lọpọ̀ yín pé ẹ máa lọ sí Jamia ní Saudi o ẹ fẹ́ máa jiyàn rẹ̀ àmọ́ Allah bá ẹ̀dá ó wà fápọ̀ yín Allah bá ẹ̀dá ní kí ẹ ṣe kí ni kẹ́ ẹ rí lọ́ọ̀kì pé kẹ́ ẹ lọ ni. So tẹ́lómi ò bá wá lọ sí Jamia ní Saudi láyé kò sẹ́ni kan tí wọ́n bí dánú gbogbo yín tí ó sọ pé kò lè achieve ìmẹ̀sìn. So èyí tẹ̀mí kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ mú dání ní kókó nù. So kò sí ibi kankan tẹ́ ẹ ti lè rí pé téèyàn ò bá lọ sí yunifásitì o kò lè attain ìmẹ̀sìn. Ibo ló tẹ̀ kò tẹ̀ síbi ẹ̀ka téèyàn ti lè rí. So bẹ́ẹ̀ kódà á tún sọ fún yín pé ọmọ akẹ́kọ̀ọ́ mi ó wà tó já sí wípé kò ní lọ sí yunifásitì tó já sí wípé yóò máa kéwú lọ́wọ́ àwọn àfáà káàkiri tó já sí wípé tó bá gbọ́ ọmọ Jamia míì mú nínú yín wàláhì yóò máa da kéwú lé lọ́wọ́ báyìí yóò máa kó kéwú sí lọ́wọ́ báyìí àmọ́ ní bu ẹnu àtẹ́lu wípé kéèyàn lọ sí yunifásitì. So nítorí ẹni tó lọ sí yunifásitì tó lọ sí Jamia ìgbìyànjú lòun náà ń ṣe àmọ́ ẹni tó lọ sí yunifásitì tó lọ sí Jamia kó má ever sọ pé òun ò fẹ́ máa fi lílọ Jamia rẹ̀ òun fẹ́ máa fi rí dípò ẹlòmíì tí ò ní opportunity àti lọ bí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe ní opportunity láti rí bí wọlé sí Jamia Saudi láti kẹ́kọ̀ọ́ ń bẹ̀ bó tẹ̀já sípò ọ̀pọ̀lọpọ̀ yín náà so ẹ ṣe kí ni ẹ múlò ẹjọ́ òsì lẹ́kàn mọ́ ń bá káàkiri oye so ẹ má ever sọ pé ẹlòmíì tí ò lọ kò lè ṣe kí ni kò lè àtẹ́ni tí ń jẹ́ ìmẹ̀sìn wallahi irọ́ ni so wallahi irọ́ ni. Then àwọn omi tó já sí wípé ẹjọ́ ń ṣe tó já sí wípé Nàìjíríà ni wọ́n ti lọ sí yunifásitì bí èyí Musaddiq Saad èmi ò tiẹ̀ mọ̀ pé Musaddiq Saad ò tiẹ̀ rí bí jókòó kẹ́kọ̀ọ́ ní Saudi èmi tẹ̀ pé gbogbo bí ṣe ń ṣẹnu rẹ̀ pé ọdún táwọn lò ní Jamia èmi rò pé Jamia Saudi kan ló tiẹ̀ ti nínú àwọn Jami'atu Saudiya òun ló tiẹ̀ ti ní rìfà sí pé ọdún táwọn lò táwọn fi kẹ́kì nìkan ní Jamia àwọn àwọn òpè gbàtúmọ̀ gbọ́dọ̀ Sheikh Abdulgani Juma wọn ní àgbákò Musaddiq Saad so Jamia University Ìbàdàn ló tiẹ̀ lọ ó wá lọ lóṣù mélòó kan ní Niger àbíbo ló ti lọ lò wọ́n á ní ó tiẹ̀ wá dá báwọn so University Ìbàdàn ló wá jẹ́ ká gbọ́rọ̀ tá bá sọ pé ká tọwọ́ bọ sílábọ́ọ̀sì àwọn jami'ati Nàìjíríà nípa ìkẹ́kọ̀ọ́ nípa ṣẹ̀ríà ṣé ó wà máa mú sílábọ́ọ̀sì University Ìbàdàn wá fún wa ni ìyẹn Musaddiq Saad tí ń lẹ́nu Jamia tí ń lẹ́nu University so tá bá ní òkè ká tọwọ́ bọ àwọn sílábọ́ọ̀sì tí wọ́n fi ń kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà láwọn universities káàkiri ní Nàìjíríà ṣé ó wà mú ti University Ìbàdàn wá fún wa yóò wá bá ìkẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà gangan mu tó já sí wípé ọmọ akẹ́kọ̀ọ́ onídà àti trade láti kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà so sílábọ̀sì University Ìbàdàn ló wà máa mú wá fún wa oye so mo sì máa ń sọ fáwọn èèyàn wípé ní Nàìjíríà yìí téèyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà tó dẹ̀ fẹ́ at least súnmọ́ pé kó achieve ìmọ̀ ṣẹ̀ríà bó ṣe yẹ oye so university tí wọ́n advice yẹn pé kó lọ láyé yìí ní Nàìjíríà yìí láti achieve nǹkan yẹn òun náà ni Bayero University ní Kano so University Ìbàdàn ló wá lọ ní ò wá ní gbogbo rédèrèdè rẹ̀ wá pọ̀ tó bá wá ní opportunity àti lọ sí àwọn Jamia ilẹ̀ Saudi ńkọ́ ìrẹ́ Musaddiq Saad ajá sí pé ó mọ̀ lu irin sáwọn èèyàn káàkiri létí nìyẹn so kẹ́ mọ́ ara burú táwọn kìíní yìí ṣe so then university tí gbogbo yín wá sọ́tẹ̀ wá ń sunkún àwọn káàkiri gan-an óye ṣebí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ kàn ń darapọ̀ mọ́ àwọn oníbídí àwọn aládàádálẹ̀ àwọn tí wọ́n gbádùn tí wọ́n lálàfẹ́ kàn ń darapọ̀ mọ́ wọn káàkiri so èyí àkòrí dáwà sunna àríkẹ́ ṣe imagine kéèyàn máa sọ jáde lẹ́nu kó máa sọ pé òun ò ṣẹgbẹ́ kankan òun ò ṣe sàlàfíà kankan ta ló drágẹ̀ pé kó wá ṣe sàlàfíà so ta ló fọ́ọ̀sẹ̀ pé Musaddiq Saad ó gbọ́dọ̀ wá ṣe sàlàfíà àbí lágbájá ó gbọ́dọ̀ wá ṣe sàlàfíà ṣé gbogbo tó kọ́ ní Jamia òun náà rè tó ń lẹ́nu pé gbogbo ọdún tẹ́ fi kéèkì nìkan ní Jamia Jamia kò sí mọ̀nà kò sí tọ́sọ́nà agbárí lásán àti odò ó sọ̀rọ̀ náà ó parọ́ máwọn àfẹ́sìn so lórí ọ̀rọ̀ mólídì kò ṣe mólídì tó ń gbé káàkiri ó fẹ́ parọ́ mọ́ Ibn Taymiyyah àti ìbáṣe pé bá a ká ọmọ so óye so mo sì tuntun sọ báyìí so àìlọ Jamia àáfà tí ò bá lọ sí Jamia láti kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà kò túmọ̀ sí wípé kò lè achieve ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀sìn wallahi kò túmọ̀ sí rárá àti rárá so kódà ó lè achieve ẹ̀ dáadáa gan ju ìwọ míì tó lọ sí Jamia tó jókòó sínú kíláàsì lọ tó sọ pé kíní kan so fúnde ilé ìkálọ́bẹ̀ ẹ̀dà kójọ kó fọ́nà mọ́ gbogbo wa lápapọ̀ so tí wọ́n fi bẹ̀rẹ̀ ìyẹn afa Habib Adéwì Ìkòròdú ó fi hàn yí pé so kò sí nǹkan kan tí ó ṣàǹfààní so tí afa náà ó sọ nínú rẹ̀ so tó tayọ ọ̀rọ̀ ìbú àtàbùkù tó àkọ́kọ́ náà fún Sheikh wa Abdulghani Juma so kálọ́bẹ̀ ẹ̀dà bá ní ṣọ̀pọ̀lọpọ̀ dáadáa fún wọn so à ń sọ eléyìí alábẹ́ẹ̀dá sì ń jẹ́rìí sí pé àwa fẹ́ràn wọn then ẹlẹ́ẹ̀kejì alábẹ́ẹ̀dá gan mọ̀ pé nínú àwọn òkè ìpèpè sídi sunna nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ dẹ̀ ni ìṣe dìfẹ́ǹsì fún sunna Nabi sallallahu alayhi wa sallam fún salafiyya so òun ni Sheikh Abdulghani Juma wa
so ẹnikẹ́ni ò bá bà wọ́n jẹ́, ẹnikẹ́ni ò bá sọ̀rọ̀ yẹpẹrẹ sí wọn. So the fact yìí pé wọ́n jẹ́ ìkànnà àwọn tí Allah bá ẹ̀dá fi mú súnà dúró nílẹ̀ Yorùbá, so fact yẹn ò lè ever kó mẹ́. So raditum am ghadibtum, ẹ ṣe kí ni ẹ yọ́nú sí àbí ẹ bínú, fact yẹn kókó yẹn. So ipe Allah bá ẹ̀dá ó fi wọ́n sínú àwọn ẹni tó yá sí pé ó fi ṣe sábà bí ìmúsúnà dúró nílẹ̀ Yorùbá, so fact yẹn kò lè ever kó mẹ́ láyé àti láyé, kò lè ever kó mẹ́. So fact yẹn ó sì ṣẹ́kù. So raghma ghadabikum lahu, so tóun ti àbí despite ìbínú yín tí gbogbo yín ò bá máa bí, so fún olùmọ̀ náà àti ẹni dáadáa yẹn, so kí Allah bá ẹ̀dá bá ní ṣára fún. Now coming to Afa Habib Adewoye, so níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín, so àwọn nǹkan tí mo gbọ́ nínú ọ̀rọ̀ yín òun lèmi ó fẹ́ fèsì lé lórí, so èyí tí mi ò bá gbọ́ ìní nídà tí máa sọ̀rọ̀ lé lórí. So níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ẹ̀ ń sọ pé wọ́n máa Sheikh Abdulghani Juma sí ẹni tó já sí wípé ẹjọ́ ni wọ́n máa ń tò, so ipe ìyẹn ni àdánwò tí Allah bá ẹ̀dá fi kàn wọ́n, ipe òǹkálukú náà ló ní àdánwò tí Allah bá ẹ̀dá gbé tì, so ipe ẹ̀yin gan náà àdánwò tí yín náà wà tí Allah bá ẹ̀dá gbé kò yín, ó ti wá dá báwọn. So bẹ́ẹ̀ ṣe wàrà mọ̀ ipe àdánwò bẹ́ẹ̀ nínú ìgbésí ayé yín tí Allah bá ẹ̀dá ṣe kíni, tí Allah bá ẹ̀dá tó fi kàn yín. So lára àdánwò tí Allah bá ẹ̀dá fi kàn yín, so òun náà ni ẹjọ́ wẹ́wẹ́ tẹ́yin náà wà tó yàn, torí gbogbo ń tẹ́ wá sọ yẹn náà ẹjọ́ wẹ́wẹ́ ni. So èmi ò rí débi tèmi gbọ́ dé, èmi ò rí nukta ilmiya kan, pọ́ìntì ìmọ̀ kan nínú ohun tẹ́ sọ pé ẹ fẹ́ fi proof pé báyẹn nìkan tó ẹjọ́ wẹ́wẹ́. So tọ́yìb tó bá wá já sí wípé kéèyàn gbé tírà síwájú, so àti kéèyàn ní ìdààmú rẹ̀, so kéèyàn ní azmo fún ipò òkè èèyàn fẹ́ ṣe kíni, èèyàn fẹ́ ná ìmọ̀, èèyàn sì fẹ́ tọ́ al-umma sí wípé kí wọ́n mọ èyí tí ń jẹ́ ọ̀nà, pẹ̀lú pé kéèyàn gbé kéwú síwájú, kéèyàn sì tẹ́ tírà síwájú, kéèyàn ṣàlàyé fún wọn. So tí àwọn Sheikh Abdulghani Juma ń ṣe, tó bá já sí wípé ìyẹn ni ẹjọ́ wẹ́wẹ́ lọ́dọ̀ yín, so fa ni'ma irú ẹjọ́ wẹ́wẹ́ bẹ́ẹ̀, mádàlá irú ẹjọ́ wẹ́wẹ́ bẹ́ẹ̀, irú ẹjọ́ wẹ́wẹ́ yùn ó dá púpọ̀. So kí n tún ara mi repeat lẹ́ẹ̀kan sí, tó bá já sí wípé kéèyàn gbé tírà síwájú, kéèyàn gbé kéwú síwájú, kéèyàn máa tọ́ka al-umma síbi pé eléyìí ni ojú ọ̀nà, pẹ̀lú pé èèyàn ń kéwú fún wọn, pẹ̀lú pé èèyàn ń ṣàlàyé tí ń bẹ lákọọ́lẹ̀ fún wọn. Tó bá jẹ́ ìyẹn ni ẹjọ́ wẹ́wẹ́ tí Sheikh Abdulghani Juma ń tò lọ́dọ̀ irú yín, so Afa Habib Adewoye, so irú ẹjọ́ wẹ́wẹ́ bẹ́ẹ̀ àwa yọ́nú sí, kódà irú ẹjọ́ wẹ́wẹ́ bẹ́ẹ̀ làwa gan náà fẹ́ ká máa tò. So ẹ máa nínú ẹ̀sìn wa ṣe ra àwọn kinní yìí, so nínú pírọ́blẹ́mù tó já sí wípé manhaju salafiya ń fún wọn, nínú pírọ́blẹ́mù tó já sí wípé manhaju ahli sunna wal jamaa ń fún wọn, òun ní pé ìgbékéwú síwájú táwọn ahli sunna ń gbékéwú síwájú tí wọ́n sì ń ṣàlàyé sunna fáwọn èèyàn in details, tí wọ́n sì ń tọ́ àwọn al-umma sọ́nà pẹ̀lú kéwú in details, tí wọ́n ń ṣàlàyé sunna fáwọn èèyàn in details bó ṣe yẹ kó rí, nínú pírọ́blẹ́mù tọ́pọ̀lọpọ̀ wọn ní nìyẹn. So tẹ́nìkan bá lè fi lè jáde tó bá sọ pé Sheikh Abdulghani Juma ń tọ́ ẹjọ́ wẹ́wẹ́, ajá sí pé ó ń tọ̀ ọ̀hún nígbésí ayé rẹ̀ kò mọ ohun tó ń pè ní ẹjọ́ wẹ́wẹ́ nù. Irú Afa Habib Adewoye ó dájú wípé ibi tí wọ́n bá ti ń ṣe kíni, ibi táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ pápátẹ̀, tí wọ́n bá ti ń sọ̀rọ̀ pápánu, ó dájú pé wọn ò ní lè differentiate irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ ìmọ̀ tó já sí wípé onímọ̀ gbé tírà síwájú tí ń sọ, wọn ò ní lè differentiate láàrin ẹ̀. So ẹ sì ń pariwo pé ẹ lọ sí jamia, so zahabta ila al-jami'a, ẹ lọ sí jamia, so ẹ dẹ̀ kẹ́kọ̀ọ́ ní jamia, ẹ dẹ̀ lè ṣe yàtọ̀ láàrin pé kéèyàn gbé kéwú síwájú kó yanjú kéwú, kó yanjú ọ̀rọ̀ mà, àti káwọn èèyàn kan jòkó lásán kó kà máa tọ́jú òsì, so ẹ lè ṣe yàtọ̀ láàrin méjèèjì. So ajá sí wípé ẹ waste àsìkò ní jamia, ọ̀pọ̀lọpọ̀ yín náà dé, so ọ̀pọ̀lọpọ̀ yín, àwa náà dé Saudi àríbá àwọn ẹlòmíì tó ṣùgbọ́n ẹlẹ́gbẹ́ ni wọ́n àríbọ́n ṣe ń ṣe, so omi èyí mójútó ẹ̀kọ́, so omi nǹkan míì tí ò ṣe kíní ni ó máa ṣe kíní ni ó máa wá káàkiri, so ohun tí ò sọnù ni ó máa ṣe kíní ni ó máa wá káàkiri. So kí Allah bá ẹ̀dá kó ṣàánú. So lẹ́ẹ̀kan sí, tó bá fi lè já sí wípé ìgbékéwú síwájú tí àwọn Sheikh Abdulghani, torí èmi ò tí come across rí, èyí tí ìfojú ara mi rí báyìí rí, ipe Sheikh Abdulghani Juma jáde síta, kí Sheikh Abdulghani Juma jáde síta kí wọ́n sọ̀rọ̀, èmi ò tí ever rí pé wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà wọn ṣe live báyìí, èyí tí ever rí kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀, kí wọ́n má wàá sọ̀rọ̀ ìmọ̀, kí wọ́n má wàá sọ̀rọ̀ tírà, kí wọ́n má sọ̀rọ̀ ìtàwọn ní ìṣíwájú sọ, èyí tí ever rí gbèsè ayé mi. So kí ìwọ wá jáde kó wá máa sọ pé àdánwò tọ́lọ̀ fi ṣe, ìtàlọ́bẹ̀ẹ́dà fi ṣàdánwò fún àfáà náà, òun ní pé kí wọ́n máa tọ́jọ́ wẹ́wẹ́, ajá sí wípé o waste àsìkò níbi pé òun kẹ́kọ̀ọ́ nù, wallahi. Tó o bá fi lè mọ̀ pé, so tó o bá fi lè rí pé ìmọ̀lẹ̀ eléyìí tẹ́ni yìí ń ná o, so àbí ṣé n ti ń bẹ́nu tírà lẹ́jọ́ wẹ́wẹ́ ni, tó bá yá sí pé n ti ń bẹ́nu tírà àwọn olùmọ̀ Islam, àwọn olùmọ̀ sunna tí àfáà ń ṣe kíni tí wọ́n ń kà,
tí Sheikh Abdulgani Juma hafidhahullah tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń kà tó bá já sí wípé eléyìí lẹ́jọ́ wẹ́wẹ́ ajá sí wípé kò yẹ kó máa wá fi ọ pé o lọ sí jamia o lọ jamia o hasala doctora so o hasala magister kò yẹ kó máa wá fi ṣe fáàrí nìyẹn so torí kí ló fẹ́ máa fi doctora àbí magister oye so kí ló fẹ́ máa fi ṣe fáàrí sí tó bá já sí wípé n ti ń bẹnu tíra àwọn àfáà tó fẹ́ kílèmù wípé o jókòó ké tíra àwọn tó fi àtẹ́ni doctora tó fi àtẹ́ni magister tó bá já sí wípé nafsuro àwọn tíra yẹn ni àwọn èyí ń kó síta tí wọ́n fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn al-umma tí wọ́n fi ń ṣàlàyé sunna fún wọn in details tó bá jẹ́ ló fẹ́ máa rìfà sí ẹjọ́ wẹ́wẹ́ ajá sí wípé dayya'ta umraka fi talabil ilm so ajá sí wípé o waste àsìkò rẹ o waste ọjọ́ orí rẹ níbi ìwà ìmọ̀ nìyẹn Habib Adewi so àwọn ò lè gbà fún kẹ́ máa wá yẹpẹrẹ àwọn àfáà kẹ́ máa yẹpẹrẹ àwọn tó yá sí pé wọ́n ń ṣe ìgbìyànjú ìmọ̀ láwùjọ so Sheikh Abdulgani Juma a sì gbọ́ pé èyí àfáà Habib Adewi yìí nìsín a gbọ́ pé ẹ jókòó síwájú àwọn Sheikh Abdulgani Juma rí so a gbọ́ pé àfáà yìí ni wọ́n tó yá sí pé ẹ lọ sí halqa wọn tẹ jàǹfààní ìmọ̀ ń bẹ̀rẹ̀ abẹ́rẹ́ nǹkan bá so a gbọ́ pé ẹ jókòó síwájú wọn rí tẹ jàǹfààní kéwú tẹ lọ sí halqa wọn tí wọ́n dá yín lẹ́kọ̀ọ́ tí wọ́n tíré ní kóyè tí wọ́n kọ́ yín lẹ́kọ̀ọ́ so ẹ̀yin lọ wá ń sọ̀rọ̀ nípa jamia kò ṣe jamia àwọn náà kí ni tí ẹ fi ṣàǹfààní fáàlì umma nípa pé kí wọ́n mọ̀ tí ń jẹ́ sunna gangan kí wọ́n mọ̀ tí ń jẹ́ ojú ọ̀nà salafiya gangan so ṣebí wọn lọ́pọ̀lọpọ̀ yín bá káàkiri tó Allah bẹ́ẹ̀ dà yóò ṣe kíni Allah bẹ́ẹ̀ dà yóò fi yín mọ̀nà Allah bẹ́ẹ̀ dà yóò ṣe kíni Allah bẹ́ẹ̀ dà yóò fi yín mọ̀nà yóò tọ́ yín sọ́nà so ọ̀rọ̀ mi ò ní ṣe kíni ọ̀rọ̀ mi ò ní pọ̀ ibi tí mo kàn fẹ́ sọ dé ni mo ti sọ pé tí mo gbọ́ nínú ọ̀rọ̀ Habib Adewi tí mo fẹ́ fèsì fún yẹn so torí èmi ò lè máa gbọ́ àwọn ẹjọ́ ọ̀rọ̀ táwa máa ń tẹ́tí gbọ́ kéèyàn ka tíra sáwà létí làwa máa ń gbọ́ torí kálíbà tètè mú kálíbà tó àṣírí rẹ̀ síta oye àwọn kan wà tó ẹjọ́ bánzá káwẹ́ tí ò sí mú àǹfààní kankan ẹjọ́ sì ránu ìwọ tó ń tọjọ́ wẹ́wẹ́ tó ń sọ pé ẹni tí ń ka tíra ẹjọ́ wẹ́wẹ́ ní tò tó bá já sí pé ẹjọ́ wẹ́wẹ́ ni Sheikh Abdulgani Juma ń tò pẹ̀lú gbogbo ohun tí wọ́n máa ń ṣe yẹn kí wọ́n gbé tíra síwájú kún àkà ajá sí pé àwa náà a sì tún máa gbìyànjú káwa náà máa torú ẹjọ́ wẹ́wẹ́ bẹ̀ so torí ní èyí tá à ní parọ́ nínú àwọn ẹni tó já sí pé a rí pé òkè mẹ́tọ̀dì tí wọ́n fi ń tírìtì àwọn oníbídí àwọn onífẹ̀ẹ́nú yìí mẹ́tọ̀dì tó dáa ni kẹ́ ẹ gbé tíra síwájú báyìí kẹ́ ẹ sì máa expose wọn kẹ́ ẹ máa tú wọn láṣìírí láti inú tíra kó má bàa lè máa sọ fún yín pé irọ́ lẹ̀ ń pa oye kó má bàa lè máa sọ fún yín pé irọ́ lẹ̀ ń pa ẹ mọ̀ pé tó bá já sí pé wọn èyí fi tíra hàn wọ́n máa sọ pé irọ́ ni wọ́n ń pa so ìdí nù tó já sí pé àwa náà máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn onífẹ̀ẹ́nú yẹn so kí Allah subhanahu wa ta'ala kó má ṣàfihàn àmọ́ gbogbo wọn lápapọ̀ so barakallahu fikum wa jazakumullahu khairan kalla bẹ́ẹ̀ dà kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan so inshallah dàdé báyìí lápárí lè sí so kalla bẹ́ẹ̀ dà fún àmọ́ gbogbo wọn lápapọ̀ wa hadha wa sallallahu wa sallam ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in fa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk